níyàwó ni bàbá mi náà níyàwó. kí ló ṣe tó ń sunkún kí lórúkọ ẹ Zainab kí ló ṣe tó ń sunkún àwọn méjì kí ló dé ń sunkún kí ló dé ń sunkún Zainab why kí ló ṣe ẹ́ ṣé mò ń béèrè lọ́wọ́ yín ni. ó ti ní agbára báyìí ó ti ní agbára báyìí náà kí la lè ṣe fáwọn fámìlì ọkọ ohun tí mo rò kó jẹ́ number 1 ni pé kí ọkọ wọn kò lọ sùn ṣebí kì í ṣe pé àìsàn inú àbọ̀wọ̀ àbí nǹkan kan ẹsẹ̀ wọn ni ṣó gé ni. ó ti jẹrà níbi ojú. ó ti jẹrà níbi ojú ṣé wọ́n fẹ́ gé ní àbáwò. ọ̀gẹ́ wọn ní pé tí wọ́n bá rí ìtọ́jú. ẹ sọ̀rọ̀ sókè. wọ́n ní tí wọ́n bá rí ìtọ́jú pé wọ́n máa rìn. wọ́n ní tí wọ́n bá rí ìtọ́jú máa rìn ọkọ yín dẹ̀ máa rìn. àfọ́nrán tí ẹ fẹ́ wò yìí tí mo mú wá fún wa yìí ẹ wo ọ̀tọ̀ọ̀tọ̀ lójú ọ̀tọ̀ọ̀tọ̀ níṣòro ẹ rí báyìí tí èèyàn bá tún rí ìṣòro tẹlòmíì èèyàn á tún máa ṣọpẹ́ tiẹ̀ ni o ẹ wo ìdílé yìí ọ̀rọ̀ wọn ní agbára bàbá ń bẹ lọ hospital níbi tí wọ́n ti ń to eegun ẹsẹ̀ tí wọ́n sọ ẹsẹ̀ rọ̀ síbẹ̀ tó ń ṣomi nígbà tí ò sówó owó tí wọ́n ń béèrè fún tán bàbá Àgbàlá Gabriel pàdé kí wọ́n rí àánú Ọlọ́run gbà bóyá bẹ́ẹ̀ ni bàbá yóò jẹrà sí nítorí pé àwọn èèyàn tẹ́ ń wo ìdílé yìí tí wọ́n bá tọ̀ gẹ̀dẹ̀ wọn jẹun ẹ má jẹ́ sọ̀rọ̀ jù ẹ jẹ́ fídíò sílẹ̀ fún kẹ́ wá lọ wò ó ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral gan kí àwọn èèyàn kó rí kí wọ́n lè rí àlànà wọn o ẹ ṣe aláàánú tiwa náà Ọlọ́run yóò gbé wọn pàdé wa ó yá lókè lọ́hùn. ta ló ń tọ̀ gẹ̀dẹ̀ nínú yín gan. ẹ̀yin lẹ ń tọ̀ gẹ̀dẹ̀. bẹ́ẹ̀ ni sà. àwọn ọmọ tó tẹ̀lé yín bóun náà ṣe jẹ́. ayé mi mo bí wọn torí wọn kéré ní ìfẹ́jẹ́ tí wọ́n lẹ̀ ní àtijọ́ ń kiri. ẹni sùúrù ẹ̀yin lẹ ń tọ̀ gẹ̀dẹ̀. èmi ni mò ń tà sà. eléyìí náà ṣe òun náà ń tọ̀ gẹ̀dẹ̀. ń tà ní ọmọ mi ni mímú. ọmọ yín ni. bẹ́ẹ̀ ni àjọ máa ń kiri. ṣé àwọn eléyìí ń tẹ̀lé yín ṣé bóun làwọn lè ṣe jẹ́ sí yín. èmi mo bí wọn gbà kan kéré ló jẹ́ kí n máa kó wọn kiri. ok tẹ bá ti gbé gbábẹ́ yẹn ẹ mú ṣé àkọ́bí yín ni second born yín lélẹ̀ níbo first born yín wà. ó wà ní ilé. kí ló ń ṣe níbo eré àbúrò wà nílé. ní òjì kìsà. ṣó ti marry ni. èèmà rí sà. kí ló ń ṣe ń bẹ̀. ó ń ṣe ps ní báwọn ṣe. ìyẹn first born yín. bẹ́ẹ̀ni. ọmọdún mélòó ni. kí ló ti wọ kíní 24 years. bẹ́ẹ̀ni. ṣé second born yín wà ní. no òun tún ní ẹ̀gbọ́n tó wá ń jọ yẹn. ó lẹ́gbọ̀n tó wá ń jọ yẹn. bẹ́ẹ̀ni sà. now ṣé third born yín lélẹ̀. bẹ́ẹ̀ni sà. ọmọ mélòó gan lẹ bí. ọmọ mẹ́fà mo bí sà. mẹ́fà. bẹ́ẹ̀ni sà. ok àkọ́kọ́ ìkejì ìkẹta dà. ìkẹta rè Bẹ́ẹ̀ni. ìkẹrin dà. òun ni àwọn eléyìí. ilé ó jẹ́ márùn-ún báyìí. ó kù Ìdòwú àti ẹ̀gbọ́n wọn. Ìdòwú aníjàdòwú. àbúrò àwọn ilé. àbúrò àwọn ilé. bẹ́ẹ̀ni sà. now kí ló tẹ̀ ń kiri tẹ̀ tún kó àwọn ọmọ yẹn dání fún mi fẹ́ ìkiri. fún wọn lẹ̀ nítorí pé wọ́n kéré ni sà. ẹ fẹ́ fún wọn lẹ̀ nítorí wọ́n kiri. wọ́n á dẹ̀ máa ṣeré ńlẹ̀ ẹ̀yìn ń kiri ọmọ yìí náà ń kiri ẹ̀ tó wá kọ́ ọmọ dání. mi fẹ́ fún wọn lẹ̀ láfijọ́ ń kiri títì. ok ọkọ yín kọ́. wọ́n lásdẹ́ǹtì ni wọ́n wà lára ogun ni wọ́n ti fẹ́ lé lọ́dún méjì ń bẹ̀ gbà tí àròwó tọ́jú wọn. ọkọ yín. wọ́n lásdẹ́ǹtì ẹsẹ̀ wọn ti kán ni. wà lára ogun. ṣé ẹni ẹlẹ́bí gbọ́ ọmọ yìí fún. bẹ́ẹ̀ ni àwọn ni mo bí fún. àwọn ẹlẹ́bí gbọ́ mẹ́fà fún. àwọn ni. ẹ wá ní wọn lásìdẹ̀ntì. bẹ́ẹ̀ ni kí ló ṣe wọ́n ṣe ẹsẹ̀ wọn kán. ẹsọ. àǹtí ìwọ náà wàá sọ. náà ọ̀gẹ̀dẹ̀ tẹ̀ ń tà ní. máa bọ̀ yín ṣé twins làwọn yìí. ìbejì ni wọn. ìbejì ni wọn. ṣé bẹ́ẹ̀ ṣe máa ń kó wọn kiri nìyẹn. tẹ́ bá ti fẹ́ lọ ra tẹ́ bá ti lọ ta ọjà. wọ́n ìpín ìgbà tí mo ti máa ń kó wọn kiri. ẹni. wọn ò tí ì tó báyìí tí mo ti máa ń kó wọn kiri. ṣé wọn lọ school ni. wọn lọ ní sà. kí ló dé. kò sówó nígbà tí bàbá wọn ti lásìdẹ̀ntì. ok accident dadi wọn ó stop school tiwọn. bẹ́ẹ̀ni. hospital wo ni dadi wọn wà. ní òjè ni hospital kan wà ní àrọ̀gùn ìwé fihàn lọ́sẹ̀. wọ́n bá wọn tó ẹsẹ̀ wọn. wọ́n dé síbẹ̀ náà ní àròwó tọ́jú wọn. wọ́n dé ẹsẹ̀ wọn. wọ́n dé síbẹ̀ ni. so ó tó gbà ó ti dadi yín tó wà lọ́sítù. ó ti ń lé lójú ọdún méjì lọ báyìí. hospital. bẹ́ẹ̀ ni wọ́n wà ń bẹ̀ o ẹsẹ̀ wọn gan ń ṣe bí omi ní ojú. ó ń ṣomi kí náà fẹ́ ṣe tó da yín dúró kí náà fẹ́ ṣe owó tán ní àná làwọn èlò náà ni ẹ̀ná èlò. owó tán ní àná owó yẹn kọjá bẹ́ẹ̀ dàdí kò ṣe wí o owó yẹn pọ̀ gan o. èlò. ó fẹ́ tó bí mílíọ̀nù méjì sí mẹ́ta ó sún mi omi rẹ ní rẹ́pù wọn níyàwó ní bàbá. tí wọ́n ní kẹ́ mú wá fún ẹsẹ̀ wọn. ọkọ mi ò níyàwó ní bàbá. ṣé mo lè débẹ̀ ṣé mo lè dọ́sùn níbẹ̀ mo lè débẹ̀. ẹ lè débẹ̀ màá mú yín débẹ̀. ìbejì how are you ta ni táyé nu yín ta ni Kẹ́hìndé kí lórúkọ tiẹ̀. Zainab ń bọ̀ lẹ́ ń gbé ń bíbà. ṣọ́ọ̀ṣì là ń sùn dàbí àní lẹ́tà ń sùn ṣọ́ọ̀ṣì ni. ó dà ṣe é ta. àìta náà sáà ń kiri náà ni. àwọn ọ̀gẹ̀dẹ̀ yín gan-an irú ọ̀gẹ̀dẹ̀ wá ilé rẹ̀ kó e pọ́n. tíìkì àti paranta ló ṣe ń pọ́n bọ̀ ni. kílẹ̀ pé. tíìkì àti paranta ni. so first thing báyìí ẹ ní láti dé hospital. bẹ́ẹ̀ni. láti gba ọkọ yín sílẹ̀. bẹ́ẹ̀ni o pẹ̀lú owó. owó ní ìdílé rẹ̀ o. kán fi treat ẹsẹ̀ wọn. bẹ́ẹ̀ni. iṣẹ́ wo lọkọ yín ṣe kó tó di pálásẹ̀. ọkọ mi wá dáadé ó ń ti bí iṣẹ́ bọ̀ ni o. ẹni. ó ń ti bí iṣẹ́ bọ̀. ibi iṣẹ́ wo. ibi iṣẹ́ ọkọ̀ tó ń gbà wá. ok wọ́n gba ọkọ̀. kò lọ́kọ̀ lọ́wọ́ ń gbọ́kọ̀ wá ni. ọkọ yín gba mọ́tò wà. bẹ́ẹ̀ni. wọ́n wá ṣé di mọ́tò yẹn náà ti l'accident. wọ́n ti sọ kalẹ̀ wọ́n fẹ́ fóònù ni wọ́n padà sí gáàmù wọn mọ́tò lọ. ẹsẹ̀ yẹn gan wọ́n lóhun ni egun tí wọ́n lọ yọjọ́ sí gan fi hàn mí wọ́n di sínú láìlọ́n pure water. egun tó yọ ń bí ẹsẹ̀ wọn. bẹ́ẹ̀ ni wọ́n ti fi hàn mí. bí mi ṣe rí tẹ̀ ń kiri àwọn lọ church orí tóbìnrin ń kiri pẹ̀lú àwọn ọmọ òkúta ṣé mo ti àrò pa bí àwọn ń tọrọ mo ṣe máa ń tọrọ lọ́wọ́ màmá yìí ni àṣẹyìn lẹbi wọn. èmi ni mo bí wọn. ẹ̀yin lẹbi ọmọ yìí náà kò wáyé ká ẹjẹ kẹlẹ yìí tí máa kiri ó yọǹgì. dáàdi torí àtijẹ náà ni. torí àtijẹ ilẹ̀ tó ṣe wá máa wọn méjì dání. ìfẹ́ fi wọ́n lẹ̀ ń lé ni. kí ni mo lè ṣe fún yín bẹ́ẹ̀ ṣe dúró yìí náà o kí la lè ṣe fún wọn náà ọkọ wọn wà lọ́sípítù ṣé ẹ ṣú ọ̀pọ̀ pé wọn wà lọ́sípítù. mo wà ń bẹ́ sà mo ṣú ọ. ẹ ṣú ọ. mo ṣú ọ sà. ń gbọ́ mo dájẹ́ wa
ẹ hospital náà wà. ẹ jẹ́ bọ́mọ yín sọ̀rọ̀ mo dádì ẹ wà sọ̀rọ̀ sókè kí ló ṣe wọ́n ẹsẹ̀ wọn kan nígbà ìbejì mo dádì yín wà ẹ hospital so bàbá wà lọ́spítù ìyá àtàwọn ọmọ ń kiri ọ̀gẹ̀dẹ̀ ẹ ṣọ́ọ̀pù wọn lọ́spítù. wọ́n wà bẹ́ẹ̀ sàmì ìlẹ̀kùn fún yẹn tẹ̀lé mi débẹ̀. kí n tẹ̀lé yín débẹ̀. bẹ́ẹ̀ ni sàì tẹ̀lé mi débẹ̀. bẹ́ẹ̀ mo yẹn sọ̀rọ̀ hospital náà wà. bẹ́ẹ̀ ni ẹ tẹ̀lé mi débẹ̀. àjọ débẹ̀ so ṣe ẹ̀yin ò ṣiṣẹ́ mi lẹ́yìn ọ̀gẹ̀dẹ̀ yìí. mo ṣiṣẹ́ mi sàǹgbà tí ọkọ̀ mi lásìdẹ́ẹ̀tì owó tí ń bẹ lọ́wọ́ mi tí mo fi ń ta àwọn ìjà mi bàtà oríṣiríṣi àwọn nǹkan àwọn èlò tí mò ń ta gbogbo àwọn ìjọ oríṣiríṣi orí wọn ni mo ná lé wọn sì níyàwó ní bàbá mi náà níyàwó. kí ló ṣe tó ń sunkún kí lórúkọ ẹ. Zainab kí ló ṣe tó ń sunkún àwọn méjì kí ló dé ń sunkún kí ló dé ń sunkún Zainab why kí ló ṣe ẹ́ bí mò ń béèrè lọ́wọ́ yín ni. ó ti ní agbára báyìí ó ti ní agbára báyìí now kí la lè ṣe fáwọn family ọkọ ohun tí mo rò kó jẹ́ number one ni pé kí ọkọ wọn kò lọ sùn ṣebí kì í ṣe pé àìsàn inú àbọ̀wọ̀ àbí nǹkan kan ẹsẹ̀ wọn ni ṣó gé ni. ó ti jẹ ẹ̀rà níbi ojú. ó ti jẹ àmì ojú ṣé wọ́n fẹ́ gé ní àbáwo. ọ̀gẹ́ wọn ní pé tí wọ́n bá rí ìtọ́jú. ẹ sọ̀rọ̀ sókè. wọ́n ní tí wọ́n bá rí ìtọ́jú pé wọ́n máa rìn. wọ́n ní tí wọ́n bá rí ìtọ́jú máa rìn ọkọ yín dẹ̀ máa rìn ẹ jọ wọn lọkọ wọn sì lè rìn èmi ò dé hospital yẹn ìní Saturday kí n tó lè sọ̀rọ̀ hospital báyà di Monday àbí ìsìnbà ọ̀la ní Sunday àá di bẹ̀bẹ̀ tí mo rò ní nípa orí ọ̀fẹ́ lọ́mọ rò pé ohun tí Ọlọ́run bá fún wa náà ká tiẹ̀ kọ́ mọ́ fún wọn náà pẹ̀lú lóyún tó ti ń táyì ẹ ti kó padà sílé náà ta ló máa ra àwọn ọ̀gẹ̀dẹ̀ ilé ìtẹ́kọ́ sórí kìíní àwọn ọ̀gẹ̀dẹ̀ tó le báyìí. mo wò pé pípọ́n díẹ̀ wà ń bẹ́ pé bóyá máa rí tàkálẹ̀ òwò fi jẹun. ẹni. mo wò pé àwọn pípọ́n yìí ni mo ṣe bí ata bá kiri pé wọ́n rà lórí wọn kálẹ̀ òwò fi jẹun. ṣé ẹ ti jẹun láàárọ̀ yìí. àti ìjẹbi ń pa wájà àìjẹun lẹ́nu. láàárọ̀ ẹ ti jẹun ẹ bóyá ti jẹun ẹ ti jẹun bóyá ti jẹun ẹ ti jẹun ṣé ẹ ti tà lẹ́nìí. àti ìta àárín kiri náà ni pé bóyá rẹ ni kò ká ti ẹ̀ka ètò pọ́ìn ká fi jẹun àwọn ètò pọ́ìn ká tà. ẹ wo ọ̀tọ̀ọ̀tọ̀ lógún o ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìṣòro tó ń bá àwọn èèyàn fínra ọ̀tọ̀ọ̀tọ̀ ni o mo gbàdúrà báwo máa tẹ̀ ṣe gbaná ogun tí ó le ju ẹ̀mí rẹ lọ lórúkọ Jésù Kristi ò ní jarí ogun bẹ́ẹ̀ ẹ imagine dáàdi wọn ti wà ní hospital báyìí àwọn dẹ̀ ń kiri ọ̀gẹ̀dẹ̀ káàkiri that means pé ohun táwọn gan ṣe tàbí ń bọ́ àwọn ọmọ yìí lẹ́yìn tán bá tọ́jú dáàdi wọn gan tán àwọn gan ní láti bẹ̀rẹ̀ nǹkan kan bẹ̀tẹ̀ try ẹ̀yin náà bí ọmọ mẹ́fà ẹ try o Ọlọ́run yóò wò wọ́n o àwọn èèyàn tó àwọn ẹ̀gbọ́n wọn tí wọ́n tẹ̀lé ní bí ọ̀ẹ̀sìn kọ́ tí wọ́n gbọ́dọ̀ wá nǹkan fún yín ni. kò sí nǹkan kan wọn bá tí ó nígbà tí ó ti di ẹ̀ ti ń lọkọ̀ pé kó máa fi máa lè. ó dà kí la lè ṣe fún wọn ṣe lákàntì mo ní sà ẹ ní àkáǹtì ẹ ní àkáǹtì irú àkáǹtì wo lẹ lò UBA ó dà mò ń wo tí Ọlọ́run lè ṣe fún obìnrin mò ń wo àánú tọ́lọ́run lè rán sí obìnrin mò ń wo ìrànlọ́wọ́ káǹtì ẹ̀ kọ́kọ́ lọ gbé ọkọ lọ sọ́tò èmi náà débẹ̀ Monday today is Saturday mi lè àbísí lẹ́nu díẹ̀ màá gbìyànjú pé Monday màá dọ́ sọ́tò ọkọ wọn yẹn ẹ pé àkáǹtì yín ṣẹlẹ̀ pé lẹ́nu ẹ mà àkáǹtì yín lórí ni gbọ́ alẹ́ máa ń tọ́jú ẹ̀ sí. 21 21 45 2145 72 72 bẹ́ẹ̀ jẹ́ máa bọ̀ 72 54 54 26 26 ẹ pè lẹ́ẹ̀kan sí 21 21 45 45 72 72 54 54 26 26 ẹ pè lẹ́ẹ̀kan sí 21 21 45 45 72 72 54 54 26 26 UBA àbí Bẹ́ẹ̀ni. UBA orúkọ ló máa gbé wa. Adiatu Adenike Rafiu. Ẹ́? Adiatu Adenike Rafiu. ṣé ẹ̀yin lẹ ń jẹ́ nìkẹ́ Bẹ́ẹ̀ni mọ́ ìlú sọ níbi. mọ́mí yín ló sọ yín nìkẹ́ Adiat ẹ̀yin nìkan ló bẹ tí mọ́mí yín bí ẹ̀yin nìkan ló bẹ tí mọ́mí ẹ rí ànúgbà ẹ rí ànúgbà Adiat Adenike Rafiu ẹ má bọ̀ yẹn mọ́ yóò dá fún yín ṣé sówó tẹ palẹ́ nìrè sówó tẹ palẹ́ nìrè wọ́n ti pa 600 naira wọ́n ti pa 600 Peter ẹ má bínú gómìnà tó bá gẹ̀ yín wo Ẹ tú dájú. wọ́n ti pa 600 wọ́n ti pa 600 naira Ẹ tú gbogbo. kò sí nǹkan bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ni fóònù yìí Èmi ni mo ní sà. ìwé àwọn pépà tẹ kó jọ báyìí. No, ìwé wọn tẹ́ ní kí n mú wálẹ̀ kọ́ ni. Ìwé wọn. Ẹ tú dájú ẹ tú gbogbo. ok wọ́n ti pa 800 ẹ rí nǹkan wọ́n ti pa 800 naira ìyá pẹ̀lú ọmọ mẹ́ta wọ́n dẹ̀ ń wá owó tán fi gba ọkọ̀ lọ hospital ẹ wo nǹkan wọ́n ti pa ẹ rí ànúgbà Àmì sà. ẹ má bọ̀ ẹ dúró sọ́jú mi ẹ ṣáà Dubai ẹ rí ànúgbà Àmì sà. 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 àwọn aláàánú mú ṣàánú yín Àmì sà. náà kí mo fẹ́ ká ṣe ẹjá bá wọn ṣíà ẹ ẹjá bá wọn ṣíà ẹ ẹnìkan wò lọ́wọ́ ìwọ ní tó le fún wọn bẹ́ẹ̀ ó lè ṣíà rẹ̀ tó bá ṣíà rẹ̀ olóore kan ó rí bọ̀dá tí ẹnu ẹ̀ wú tán ní màmá tó dàgbà bọ̀dá yẹn wọ́n ti rí tó 4 million wọ́n dẹ̀ lọ hospital ní Monday màmá tí mo gbé ní àná tí wọ́n lè rìn tí wọ́n ti bímọ màmá yẹn ti rí kọjá 1 million obìnrin pẹ̀lú ọmọ wọ́n sọ pé òbẹ̀ ọkọ̀ wọn wà hospital ẹ ṣíà rẹ̀ kan rí ànúgbà ẹ ṣíà rẹ̀ kan rí orí gbà ẹ ṣíà rẹ̀ gan bẹ́ẹ̀ dẹ̀ ṣe ṣíà ẹ̀ ojú òní tìyìn ẹ wá ràn wọ́n lọ́wọ́ àwọn lọ́kàn báyìí ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ ṣàánú ẹ tún àkáǹtì yín pé 21 21 45 45 72 72 54 54 26 26 UBA bank Bẹ́ẹ̀ni sà. Adenike Adiatu Adenike Adiat Adenike Rafiu màá lọ hospital bí tọkàn wà ní Monday màá jẹ́ kẹ́ ń bó bá ṣe ń lọ ọjọ́ Monday náà ni bọ̀dá yẹn ẹlẹ́nu wò tán tí ẹnu ọjọ́ ìlàwọ́n lọ hospital máa rin ìrìn yẹn pọ̀ Ọlọ́run aṣọ wa máa dán hospital tí ọkọ tiwọn náà wà láti wo ohun tó ń ṣẹlẹ̀ Ọlọ́run dẹ̀ bá gbogbo ẹran ìrànlọ́wọ́ sí wọn ẹ jọ̀ọ́ ẹran sí wọn ẹ̀yin ló ra àánú bá ojú òní tì ẹni wọ́n ṣe. ẹ ṣe sà ẹ ṣe wà láàánú ni wọ́n yìí o àwọn ọmọ tí ń lọ wà láàánú.